kàngó kàngó là á gbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là á gbóhùn akèǹgbè ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn lọ sóde ìbànújẹ́ lágbára elédùà èmi àti ẹ̀yin a ní bá wọn lọ sóde ìbànújẹ́. Ayé ò ní mú mi lóhùn lọ́jọ́ tòní torí pé gbogbo ohun tí mo bá sọ lọ́jọ́ tòní ó di àsọgbé, ó di àsọlówó, àsọlọ́lá, àsọdọlọ́rọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń gbóhùn tèmi lórí afẹ́fẹ́, ìkànnì Tèmídire The Fives Television la wà la ti ń dá bí ẹnu tá à ń rọ̀ bí òwe. Orí ètò Káróhunwí òun ni a wà lọ́jọ́ tòní. Mo kálára mo kájèrò mo kọ́rọ̀ gún àga níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. Ọdẹ ọdún bí ire lójú owó rí, ire ni tèmi àti yín torí pé ire ò lórúkọ méjì, ire ni ire ń jẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé, ẹ bá wa tẹ subscribe, kẹ́ ẹ bá wa like ìkànnì wa, kẹ́ ẹ sì bá wa tẹ love and like. Bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀, àkàndùn ní mọ́wọ́ tẹ́ ẹ fi ń tẹ̀ ẹ́. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí yín ò ní dì, bẹ́ẹ̀ lójú tẹ́ ẹ fi ń wò mí, ojú yín kò ní fọ́. Ibi tẹ́ ẹ ti ń mú owó tẹ́ ẹ fi ń ra dátà láti fi wo ìkànnì wa lágbára elédùà, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Lókè lókè lọ́wọ́ afúnni ń gbé, lókè lókè lẹ́ máa lọ. Kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò Káróhunwí? Àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀wọ̀ díẹ̀ díẹ̀ ni ara ń fẹ́. Nílẹ̀ Yorùbá tiwa níbí, ó máa ń wù wá gan-an ni káwọn ọmọ tó tó wa tàbí àwọn tí kò tó wa kí wọ́n máa fún wa ní ọ̀wọ̀ titi wa. Ó sì máa ń dùn mọ́ wa nínú pé kí àwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ wa dáadáa, kí wọ́n máa pọ́n wa lé níbikíbi tá a bá gbé wà. Kò sí ẹni náà nínú wa tó máa fẹ́ kán taṣọ àbùkù fóun lóde. Kò dẹ̀ sí ẹni náà nínú wa tó máa fẹ́ kán máa sọ̀rọ̀ òun tèébú-tèébú. Pàápàá jùlọ tá a bá ṣe àṣìṣe, àwa tá a jágbà ọkùnrin tàbí tá a jágbàlagbà lóbìnrin, tá a bá ṣe àṣìṣe, ó máa ń dùn mọ́ wa nínú kéèyàn pè wá sí àkíyèsí níkọ̀kọ̀. Tá a bá ṣe àṣìṣe kò kí ń wù wá káwọn èèyàn fi àṣìṣe wa hàn sóde ní gbangba. Irú ìgbésí ayé táwọn bàbá wa gbé láyé àtijọ́ nìyẹn, tírú àwa yìí náà sì bá lọ́wọ́ wọn tí a sì ń gbé. À ń gbé àwọn ìwà ọmọlúàbí bẹ́ẹ̀, à ń gbé lárugẹ. Látìgbà tá a ti wà ní kékeré tá a dọ̀dọ́ ká tó dàgbàlagbà báyìí. Àmọ́ nǹkan ti wá yí padà bí 20 ọdún sẹ́yìn báyìí, nǹkan ti yí padà gan-an. Àwọn ọmọdé ò bọ̀wọ̀ fún àgbàlagbà mọ́ o. Kódà láyé àtijọ́ pàápàá, táwọn èèyàn bá jọ jẹ́ ẹgbẹ́, wọ́n sì máa ń fúnra wọn lọ́wọ́ dé àyè kan nítorí pé wọ́n jọ jẹ́ sàwáwù. Àmọ́ lóde ìwòyí, gbogbo ẹ̀ ti dirú míì. Kò sí ọ̀wọ̀ mọ́ láàárín àwọn èèyàn tó jù wọ́n lọ àti àwọn èèyàn tí wọ́n jọ jẹ́gbẹ́. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn ọ̀rọ̀ kòbákùngbé, àwọn ọ̀rọ̀ tí kò níláárí tó ń tàbùkù lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń hù lásìkò tá a wà yìí. Yorùbá sì bọ̀, wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Òótọ́, àwọn òbí tó bí àwọn ẹlòmíì lè jẹ́ òbí dáadáa, kí ìyá dáa, kí bàbá dáa, kí wọ́n jẹ́ ẹni tó lọ́wọ̀. Àmọ́ títorí pé afẹ́fẹ́ búburú tó ń fẹ́ nínú ayé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí sínú àwọn ọmọ aláìgbọràn, ó jẹ́ afẹ́fẹ́ májèlé èyí tó ń jẹ́ kí wọ́n ṣìwàhù, tó ń kó sí wọn lọ́pọlọ tí wọn ò fi ronú lọ́nà tó dáa mọ́. Irú àwọn nǹkan wọ̀nyí kò dáa tó. Kí ló mú mi fẹ́ ṣe atótónu yìí tàbí kí ló mú mi wá sórí ẹ̀rọ ayélujára láti wá sọ àwọn ọ̀rọ̀ yìí?
kó lè jẹ́ ẹ̀kọ́ fún èmi àtàwọn ọmọ wa àtàwọn àbúrò wa yálà wọ́n jọ́kùnrin tàbí wọ́n jóbìnrin. Màá fi fọ́nrán kan hàn yín. Tí mo bá fi hàn yín tán, àá wá ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán náà. Àkọ́kọ́ náà kì í ṣe pé kò sáyè lókè. Mo sì ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí pé ẹni tí ń bẹ lókè yẹn ọ̀fẹ́rò ọ̀pọ̀ lókè kíkó wíwà lókè ọmọ bá àdìtajà tẹran. Ẹ wo bàbá tẹ̀ ń wò ń bi orí mi yìí. Àwọn ni ẹ máa ń ṣagbátẹrù ètò kan tí wọ́n pè ní mọ́sẹ̀ èbó. Ó ti wálé ní bí òṣùpá kan lẹ̀ yìí táwọn Afẹ́nifẹ́re ti máa kàn sí wọn lórúkọ mi. Ìsì ń bẹ lábẹ́ gbogbo fọ́nrán tí ń bá ṣe ìyún lábala àtàkùrọ̀sọ ọbẹ̀. Pé mọ́sẹ̀ èbó ẹgbẹ́ fọ́ní ti ń kà wá ẹgbọ́n máa burú mọ̀kú wá yóò ṣe dáadáa. Ṣùgbọ́n a padà rí nǹkan kan gbọ́ ń bẹ̀. Lèmi náà kú ṣe wá tún wá ta mọ́ra lónìí pé ọ̀dà ọ̀rẹ́ lọ́lọ́run bá Muhammad ṣe bókè ọ̀bá sì rèé bá Muhammad kò sí ní tó burú ń bẹ̀ bí Muhammad náà bá tara ṣàṣàtọ́ lọ rèé bókè. Ẹ̀yin alára wa bá bá wí bẹ́nu yìí bá bú táà sì fọ̀tẹ́nu yìí bá ṣẹ̀jẹ̀ mọ́sẹ̀ èbó gangan fúnra rẹ̀ ọ̀gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ mo dún wájú yín lónìí gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́nu tẹ́nu rẹ̀ sì gbọ́rọ̀. Mọ́sẹ̀ èbó gangan fúnra rẹ̀ ọ̀gbọ́ Yorùbá. Ọ̀yá mo wá sọ lónìí mo ṣe kinní ọ̀nlá náà ti ta láyà èmi ọmọ abúmọ̀kù lókè Ìbàdàn àti bàbá mọ́sẹ̀ èbó kájọ ṣe kinní ọ̀nlá ní ètò aláìlábùlà fún wákàtí 4 gbáko káwá wẹ̀ ní ọkọ̀ jábọ́. Ẹ kú àfẹ̀mọ́jú o ẹ̀yin alára wa. Mo ń rìn kí lórí ìkànnì abẹ́yẹfò mo ṣàbápàdé fọ́nrán kan. Ẹ jẹ́ àkọ́jọ wò náà. Ìbéèrè nìyẹn òǹkà tó wà lórí ìbéèrè nìyẹn ó dáa mo ti gbọ́. Kí ló ń pe wardrobe lédè Yorùbá? Wardrobe. Olóòtú ṣé kí parẹ́? Ní sùúrù. Ṣé kí parẹ́? Ní sùúrù Onísùúrù. Olóògùn onísùúrù. Ẹni sùúrù. Ẹ lè báyọ̀ sọ̀rọ̀ lé o. Mo báyọ̀ wá. Ẹ ṣá bá yín wá. Àjọ wá ni. Ẹ tó bá yín wá sóyìnbó látàárọ̀. Ṣé ilẹ̀ máa ṣèyàn tí mo bá wà ní? Ẹ̀jọ̀ wá. Ẹ dáhùn ìbéèrè. Tí mọdé yìí ń bi olùkọ́ èdè Yorùbá tọ́rọ̀ wá dórí akáyín tákàdé egun. Ọmọ sí o tọ́ abèrè ọ̀nà ní ìsìnà o. Èyí tí mọdé yìí ń béèrè lọ́wọ́ olùkọ́ èdè Yorùbá tọ́rọ̀ wá dórí akáyín tákàdé egun. Àpótí aṣọ ní í jẹ́ o. Nínú àkọọ́lẹ̀ ìwé ìtàn kìí tí ì sí orúkọ míì fún bẹ́ẹ̀ tẹ́ lódù bẹ́ẹ̀ fà lóyìn yálà ó ń gi ni o ó ń rin ni o níní ńlá ni o kékeré ni o bàǹgbẹ ni o àpótí tó bá ti jẹ́ wípé wọ́n ń kaṣọ ọ́nú ẹ̀ ní àpótí aṣọ ni. Èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń lọ tẹ́ ẹ wá ń bọ̀ tẹ́ ẹ wá ń pẹ́pẹ́ tẹ́ ẹ ń gbójú ilé gbọ̀nà ẹ̀bùrú ẹ bá ti sọ fún ọmọdé yìí pé ẹ mọ̀ ẹ bá ti sọ pé ẹ mọ̀ nígbàkúùgbà lọ́jọ́kọ́jọ́ níbikíbi lórí ilẹ̀ ayé tó bá ti jẹ́ nínú èdè Yorùbá ló ti béèrè ń tó béèrè ń bẹ́ẹ̀ tẹ́ lódù tẹ́ ẹ fà lóyin àpótí aṣọ ní í jẹ́ ó náà ni ó sì máa jẹ́ táláyé ìráyé o bẹ́ẹ̀ bá wá mọ̀ ẹ̀ bá ti wí gbogbo èyí tẹ́ ẹsẹ̀ ń ṣe ẹ bí à ń ṣàtúnwí asán obìnrin léèrè ni bẹ́ẹ̀ bá béèrè ọ̀rọ̀ lọ́fẹ́ di ẹ̀gbọ́n abèrè ọ̀nà yìí sì sí náà. Olùkọ́ èdè Yorùbá ògbà Yorùbá o. Mo mọ̀ dáadáa pé ẹni tó wà nínú fọ́nrán yẹn ẹ mọ̀ ọ́n dáadáa. Ẹ lè má rí rí lójúkorojú ṣùgbọ́n ẹ ti máa wò ó lórí ẹ̀rọ ayélujára dáadáa. Ṣé ẹ mọrúkọ ẹ̀? Funny Thinker náà ń pè é. Funny Thinker òun ló ń pè é. Ẹ wo gbólóhùn ọ̀rọ̀ tó sọ jáde. Ẹ rí i pé fọ́nrán ti àwòrán tiẹ̀ ló wà nísàlẹ̀. Àwòrán ẹni tó ń bá wí ló wà lókè. Gbólóhùn èdè tó pè jáde yẹn irú gbólóhùn wo ló jẹ́ létí tiyín náà? Ṣé gbólóhùn tó ń pọ́n èèyàn lé ni àbí gbólóhùn tó ń tàbùkù èèyàn?
kí la gbé kí la jù ṣẹ́ni yìí ti bú ẹ rí ni ẹni tó ń bá wí yẹn náà pè ní Masọ̀yìnbó òun ló ń ṣètò Masọ̀yìnbó lórí YouTube lórí Facebook DSTV GoTV lèmi ti máa ń bá pàdé ńbẹ̀ àmọ́ bóyá ọ̀gbẹ́ni Masọ̀yìnbó yìí bóyá ó ti bú rí ó ti sọ̀rọ̀ ká tán sí rí tàbí ó ti pẹ̀gún ẹ̀ rí ìdí nìyẹn tó fi ń fi gbólóhùn èdè tó fi ṣe yẹ̀yẹ́ òótọ́ ni pé wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ Masọ̀yìnbó ọmọ kékeré ni kódà gan àǹfààní ló fún un láti béèrè ìbéèrè yẹn ṣùgbọ́n torí pé Masọ̀yìnbó ò tètè dáhùn padà ìdí nìyẹn la ṣe ń ronú pé kò mọ̀ ọ́ ìdí nìyẹn tí Funny Thinker fi wá gbé jáde lórí fídíò yìí pé ẹni tó fẹ́ dáṣọ fún èèyàn rò tara ẹ̀ náà máa ń kọ́kọ́ wò pé ẹ̀wọ̀ ẹni tó ń kọ́yàn lówe Yorùbá wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ òun náà kò wá mọ̀ ọ́ ṣàpárá ló fi ń bá dání àbó ń mu ṣeré ó dájú pé àwọn àgbà sọ pé nǹkan tó bá wà nínú ọlọ́tí òun ni ọlọ́tí ń sọ jáde lẹ́nu tẹ́nìkan bá mutí yó tọ́rọ̀ kan bá wà lọ́kùn ẹ̀ tí ò lè sọ láì mutí nígbà tó bá mutí ló máa sọ mo dẹ̀ mọ̀ pé Funny Thinker ò mutí lákòókò tó jókòó síwájú kámẹ́rà tó ń rìkọ́ọ̀dù nǹkan tó sọ sí Masọ̀yìnbó yẹn ṣé gbogbo wa la gbédè Yorùbá tán ṣá ṣé gbogbo òwe Yorùbá ayé yìí láti gbọ́ tán ṣá ṣé gbogbo nǹkan tí orúkọ nǹkan kọ̀ọ̀kan ń jẹ́ lórí ilẹ̀ ayé ìlédè Yorùbá ṣé gbogbo ẹ̀ la gbọ́ ó dájú pé rárá kò ń ṣe gbogbo ẹ̀ la gbọ́ rárá kò kí ń ṣe gbogbo ẹ̀ torí Yorùbá bọ̀ wọ́n ní lánìí nǹkan ò ní kò lè níwò ẹṣin a lè ní gbogbo nǹkan tó láyé Funny Thinker ti ronú pé òun ti gbọ́ gbogbo èdè Yorùbá tán òótọ́ ni pé gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wá láti ìlú òkè ahọ́n yín máa ń dá sọ̀rọ̀ dáadáa nígbà míì ju àwọn tó wà ní ọwọ́ ìsàlẹ̀ lọ ṣùgbọ́n àǹfààní tẹ́ ní tọ́rọ̀ dá sí yín lẹ́nu yìí kò yẹ kẹ́ ẹ ṣílò rárá kò yẹ kẹ́ ẹ fi pẹ̀gùn èèyàn ńṣe ló yẹ kẹ́ ẹ máa fi bọ̀wọ̀ fún èèyàn kán lè mọ̀ pọ́mọlúàbí ni yín o ti ronú pé o ò lè ṣe àṣìṣe mọ́ rárá nínú ọ̀rọ̀ sísọ sọ̀rọ̀sọ̀rọ̀ lénìí tọ́rọ̀ dá sí lẹ́nu tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ó lè di lọ́la kó má jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ mọ́ o oríṣiríṣi nǹkan ló lè fà á tó lè fi rí bẹ́ẹ̀ inú ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ayé aláìní ìdánilójú ni kò sẹ́ni tó mọlẹ̀ tó máa mọ̀ òun lọ́la àbí ta ló mọ̀gbà tó máa sùn tí ò ní jí k'Olódùmarè kó ṣàánú gbogbo wa bá a bá ṣe ń jáde ká máa wọlé láyọ̀ àtàlàáfíà bá a bá sì ṣe ń sùn láyọ̀ àtàlàáfíà ká máa jí láyọ̀ àtàlàáfíà aburú kan ò ní bà lé gbogbo wa àbọ̀ ìgbà tí èsì táàrù tẹ́lẹ̀ máa ń ṣẹlẹ̀ àwọn nǹkan kan ló máa ń ṣe sábàbí nǹkan kan tí nǹkan kan fi máa ń ṣẹlẹ̀ a ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ rí tó rìnrìn àjò tí ò mọ̀ bóyá òun máa níjàmbá ọkọ̀ tó níjàmbá ọkọ̀ tí kò tẹ́ni tó tún pèdè mọ́ lórí rédíò dòní tó wà láyé tó sì wà láàyè bẹ́ẹ̀ la ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ míì rí
àìsàn ló gbèdè kò tẹ́ni tó ń lọ pèdè mọ́ lórí rédíò tàbí yálà lórí tẹlifíṣàn. Ìyẹn ni mo fi sọ lẹ́ẹ̀kan pé aburú èyíkéyìí ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa. Dẹ́ẹ́dẹ́ẹ́ mìràwó òun làwọn èèyàn kan máa ń sọ pé ká tẹ̀ jẹ́jẹ́. Tó bá ṣẹlẹ̀ pé a ní ẹ̀bùn kan tó tayọ tẹlòmíì, ẹ má jẹ́ ká ṣì í lò. Ẹ má jẹ́ ká ṣì í lò. Ẹ jẹ́ ká lò ó ká fi bọ̀wọ̀ fẹ́lòmíì ni. Yorùbá bọ̀ wọ́n nílé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ẹ dúró ká láwọn ọmọ Funny Thinker wá ń kọ́ ìṣe àti àṣà Funny Thinker báyìí. Táwọn ọmọ yìí bá wá mú àṣà tí Funny Thinker tó gbé lárugẹ yìí, ìwà tó hù yìí, irú ọ̀rọ̀ tó sọ yìí, yẹ̀yẹ́ tó fẹni ẹlẹ́ni ṣe yìí, tó bá jẹ́ yẹn nìkan làwọn ọmọ ẹ̀ rí mú lára ẹ̀, ẹ jọ̀ọ́ irú àwọn ọmọ wo làwọn ọmọ yẹn máa jẹ́? Gbogbo ilẹ̀ máa gbà pé aláfojúde ni irú àwọn ọmọ bẹ́ẹ̀ máa jẹ́. A gbọ́dọ̀ lé foundation tó dáa sílẹ̀ dàwọn ọmọ wa. Nínú ìwà wa, nínú ìṣe wa, a gbọ́dọ̀ lé foundation tó dáa. Ṣùgbọ́n inú mi dùn fún kinní kan. Lára àwọn tó súnmọ́ Funny Thinker dáadáa tí wọ́n jọ wà ní ìpínlẹ̀ kan náà, tí wọ́n jọ wà ní agbègbè kan náà, wọ́n ti fi gbólóhùn ọ̀rọ̀ bá wí pé nǹkan tó ṣe kò dáa tó. Ẹ jẹ́ ká wo fídíò gbólóhùn ọ̀rọ̀ tán fi bá wí. Lẹ́yìn tá a bá wá wo fídíò náà tán, a máa wá sọ ẹ̀kọ́ tá a pa kọ́ ńbẹ̀ fúnra wa. Àkàndá ọ̀rọ̀ àṣà ọ̀pẹ́ lóko bẹ́ẹ̀ rí àti pàápàá Yorùbá ní tí ọba ṣe ni rí a kì í pó dé sí ni. Àwọn nǹkan kan ń bẹ tí n ò ṣe rí tí n ò ṣe lónìí. Bẹ́ẹ̀ bá wo dáadáa, Yorùbá ní máa ń sọ̀rọ̀ kan, wọ́n láwo ní gbáwo ní gbọ̀nwọ́, báwo ọ̀bá gbáwo ní gbọ̀nwọ́, ìgbúnwọ́, àwọ̀ àtẹ, àwọ̀ àyà. Ọdẹ kì í sán bàǹtẹ́ ọdẹ gbẹ́, awo kì í tojú ọ̀gbẹ̀rí dafánù. Ọ̀rọ̀ tí mo bá wá lónìí yóò ṣe gbogbo àwọn tó wà lórí ìtàkùn ayélujára ní ààhin. Ìdí ni pé bí ó ti mọ ní ọmọ ọkọ ìyàwó ṣe lọ dé, bí ó ti mọ ní ọmọ akíndèdè ni ó ṣe ń bi òkú ìyá ẹ̀, bí ó ti mọ ní ọmọ kálukú wa tó wà lórí ìtàkùn ayélujára tá ń gbóhùn sáfẹ́fẹ́ ń bẹ̀, tá ń ṣètò lọ́lọ́kọ̀ ọjọ́ ká ń dẹ́rìn pòṣónú ni o, à ń sọ̀tàn tí ń káráyé lọ́gbọ́n ni o, à ń sọ oríṣiríṣi nǹkan ń bẹ̀. Kódà ń ti ń dán dèdèrìn wò lórí ìtàkùn ayélujára, ó láwọn ọ̀rẹ́ tiẹ̀ tá ń pè ní followers. Bọ́ bá ní YouTube yóò láwọn èèyàn tiẹ̀ tí ó subscribe sí. Mo róbìnrin tó jẹ́ pé ọyàn lásán ló ń gbẹ́jọ́ lórí social media, ó ní followers tó pọ̀, ó ní subscribers jèmi tí mo ń sọ̀rọ̀ tó lọ́pọ̀lọ́lọ́. Mi ò dẹ̀rí pé lóòótọ́ ní comment section ń làwọn èèyàn ti máa ń fún lórúkọ tó yẹ kó jẹ́, oríkì tó yẹ kó jẹ́, èsì tó tọ́ sí, orúkọ tó yẹ kí wọ́n pè é, comment section ni wọ́n ti ń fún un. Tá a bá rírú bẹ́ẹ̀ yẹn, a lè fi kìlọ̀ ìwà. Ṣùgbọ́n tó bá ti di wípé ẹni tá a jọ ń ṣiṣẹ́ kan náà àti ń ta akọrẹ ẹni lórí ìtàkùn ayélujára, kì í sábà ṣe nǹkan tèmi nífẹ̀ẹ́ sí. Yàtọ̀ sí fẹ́ni tó bá gbé náà wojú ẹkùn láì sáwo. Ẹ ń bá pé kí láá ṣe tá a wá ṣe hàn án. Ẹ ń bá kọlù mí lórí ìtàkùn ayélujára ni mò ń kọlù padà. Ṣùgbọ́n kí n dédé wá kí n sọ pé torí pìrẹsẹ́ńtà kan ni mo ṣe wá, kò ìṣẹ̀lẹ̀ rí. Ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Funny Thinker, gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ tẹ́jọ́ lólùfẹ́ Mọ́sọ̀yìnbó, tẹ́jọ́ lólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko, bí tí wù kọ́ mọ, ẹ bá mi táàgì Funny Thinker àti Mọ́sọ̀yìnbó, ẹ bá mi táàgì wọn, ẹ bá mi share program, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀, ẹ jẹ́ àkìlọ̀ wà fáwọn nǹkan kan. Ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Funny Thinker yìí, mo mọ̀ pọ́ wò mí lágbára Ọlọ́run, kíní máa dọ́dọ̀ ẹ yọ kàn ọ́, afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́ mọ́ kangi oko la. Ó lè mọ̀ bí ó lè mọ̀ mi, gbogbo èèyàn kọ́ ni mọ̀ èèyàn. Ṣùgbọ́n
bọ́ bá sọ pé ọmọ mi irọ́ ni yọ́ yà jẹ́ kí n má dẹnu kí n má sọ pé gbogbo èèyàn lọ́mọ mi tọ́ bá pọ̀ ọmọ mi ajẹ́pọ̀ yà dìtì ni tàbí ọfọ́ lójú òde ká mọ̀ ṣe ní ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti ẹnìkan jò ní tí Wàsíù ṣẹ̀ṣẹ̀ ń béèrè pé tàlàfà ilé yìí tí yẹn sọ pé bí ọba mọ̀ orí ajẹ́ pé kò wo tẹlifíṣàn ń bẹ̀ ń kọ́ là ń lọ. Funny thinker tán bá ń pè èèyàn láyàn má rò pé ó kọrin ni o ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ ẹni tó ru omi tàbí ru epo nìkan kọ́ la sọ fún pé díẹ̀díẹ̀ my brother torí pé ọmọ tí ó bá wọn sìn yẹ kí bá wọn léjò pa kí ló dé kí ló ń ṣe ọ́ kí ló kó sí ọlọ́pọlọ kí ló rò pé ó ń ṣe kí ló rò pé ó ń dánwò ta ló rò pé ó ti jẹ́ nínú ilé ayé tá a wà yìí tọ́jẹ́ wípé ní tí kálukú wọ́ jẹ́ ni kálukú ń wá káàkiri ibi òkèlè kálukú ó ti pọ́n lórí là ń wá ká kálukú wá nẹ́tíwọ̀kì tá a máa táàpù káàkiri ni quote me anywhere ajẹ́ ẹnìkan kò torí olówó ẹ̀sọ́ dẹ o ntájọ́ jẹ́ lajá ń wá o ńlájá ilé ẹ̀kùlù ló fi rí ẹ̀kùlù mú lajá pẹ̀kùlù la wá mú pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdàlà bẹ̀rẹ̀ sí ní fi gbájáǹdì gbájá lẹ́nu pé kọ́ pọ̀ ọ́lẹ̀ ntí kálukú ọ̀jẹ̀ kálukú ń wá fẹ́yìn èèyàn tẹ́ ẹ̀ láǹfààní àti máa wò mí bọ̀bọ́ tí wọ́n ń pè ní funny thinker sí ẹ rí i pé àkọ́kọ́ ẹ̀kọ́ leléyìí ń lọ jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ àti pé ẹni tó wà nílé ìwòsàn kò mẹ́ni tí ń sáré tó ń káàkiri o ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n tó wà ní police station tó wà ní àhámọ́ kò mẹ́ni tó òun bóyá àwọn tí ó gba bẹ́ẹ̀lì bóyá àwọn tí ó lọ́dọ̀ lọ́yà bóyá àwọn tí ó yípo court bóyá àwọn tí ó tẹ̀wé kan here and there torí wípé òye tó yé mi ìwádìí ìjìnlẹ̀ mi fi hàn wípé kò sí ẹ̀dá kan tó pé tán láyé quote me anywhere kò sí nínú wa nínú gbogbo ẹ̀dá dámọ̀ tọ́lọ́run bá mi dá tí ò níbì kan tí ń dùn béèrè lọ́wọ́ Dangote ó lè má lè sọ fún ọ béèrè lọ́wọ́ Ọ̀tẹ́dọ́lá ó lè má lè sọ fún ọ ẹ̀yin lẹ nígbàgbọ́ pé owó ni gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo wa pátápátá ẹni tọ́lọ́run bá mi dá pé ò tí ì sí àìwáyé àmọ́ lábùkù kan lára kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára gbogbo nǹkan tẹ́dà bá ń ṣe láyé yìí ẹjẹ́ á máa fi sùúrù àtọpọlọ ṣe funny thinkers ó ní ọkọ̀ lumọ́sọ̀ òyìnbó ohun ọ̀wá mọ̀ wípé ságo ń búgò lòun òun tọ́ka ṣàṣìṣe ẹnìkan òun ṣàṣìṣe àìṣe tó ṣe mo fẹ́ lè sọ pé bóyá first episode ẹ̀ gangan ni bọ̀tẹ́nìkan kò mú jáde fún èmi rí èmi ọ̀sọ́ torí mo nígbàgbọ́ pé yọ́ dàbí alákàrà tí ìfẹ́ kẹ́lómi ó dín but because kind of program type of program tán sọ nípa rẹ̀ yìí mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ síwájú wọn ṣùgbọ́n ẹni tí kò kọ́ ẹyẹ nìkan lọ́mọ ẹ lọ ẹni ọba yàn rí lọmọ aráyé ń pè lọ́kùnrin n tó ń rò lọ́kàn n tó ní nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ló ń rò ẹ bá kọ́kọ́ ṣe tiẹ̀ láyé mọ̀ ó ti tọ́dún 2021 tí mo ti ń sọ̀rọ̀ nípa this kind of program nígbà yẹn mo pe tèmi ń ta ló fẹ́ di mílíọ̀nìà wọ́n ní yóò ti jọ owó oṣù bí èmi lóníà mo change ẹ̀ sóní dèmọ̀dè that 2021 ni mo ti parí software ẹ̀ kò wá kú location rabọ̀rabọ̀ rẹ̀ lábá di 2022 mo bẹ̀rẹ̀ díẹ̀ mo ṣèpolówó ẹ̀ síta ní 2021-2022 torí program yìí gangan ló gbé mi lọ Ìbàdàn ní 2022-23 tí mo fi háyà ibi tí mo fẹ́ lò ní Old Ife Road Alákíá mi ò rí lò láàrin ọdún kan torí pé owó tí mo san bẹ̀ pọ̀ èmi ò sì mọ bí èèyàn ṣe sáré mo nígbàgbọ́ nínú wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì ju kìtìkìtì wẹ́ ló lọ níbi tí mo fẹ́ lò nílé Ifẹ̀ ó wà nínú ibi tí wọ́n wó ńgbà tán fẹ́ ṣe bíríìjì ṣe títì ńgbà tí ó dẹ̀ ṣẹyọ ni mo gbọ́ agbọ́n pamọ́ sòyìnbó
àwọn èèyàn ló tiẹ̀ kọ́kọ́ pè mí brọ́dà mi kan láti Ìkòròdú lọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi oníbọ̀dá irú program yìí lẹ́nìkan ti ń ṣe yìí o wọ́n jí àìdíà yín lò mo wá nínú o mo ní kò sí pé èèyàn kan jí àìdíà èèyàn kan lò lóòótọ́ làwọn èèyàn kan máa ń jí àìdíà èèyàn lò ẹ ń bá lọ wórí YouTube mi àbí Facebook yóò padà rí advert 2021 tí mo ti polówó ta ló fẹ́ di mílíọ̀nìà. software tí mo ṣe ó fẹ́ jọ tèbó ẹ̀ 2011 ni mo ti ní àlá yẹn lọ́kàn kí n dẹ̀ lè ṣe Yorùbá fashion kí ní yìí bóò ni ìbá ṣe rí ṣùgbọ́n ego Kudi mọ̀ ní owó ó ní bóun ò bá sí nílé kẹ́nikẹ́ni ọmọ dámọ̀ràn lẹ́yìn òun àwọn tí mo fi lọ wọ́n ní kí n gbé lọ sí TV station mo ní tí n bá gbé dé TV station kan lónìí wọ́n gbà mọ́ ń lọ wọ́n gba ìdí àyè mọ́ mi lọ́wọ́ wọ́n lè ṣe tí ó bí mi nú kí n kú òǹbẹ̀ lọ́la wọn ò ní fẹ́ stop program mi wọ́n fẹ́ lomi bẹ́ẹ̀ ni mo lẹ́mìí gangan ni mo fẹ́ dá sí nǹkan mi ńlọ́jọ́ pẹ́ mi o studio tí mo ní lọ́kàn láti build fúnra mi mo build ẹ̀ tì ńlọ́jọ́ pẹ́ mi o ni mọ́sọ̀ òyìnbó fi bẹ̀rẹ̀ wọ́n fẹ́ condemn ẹ̀ mo ní rárá ẹjá support ẹni tó rí tiẹ̀ ṣe ẹjá bónire yọ̀ kiri tiwa náà ó lè bá a dé ayé ọmọ wípé ọmọkùnrin ti ní kinní nínú tẹ́ẹ̀tẹ́lẹ̀ tí n bá padà ṣe tèmi kò ní dàbí ẹni pé àmọ́sọ̀ òyìnbó lówó o mo ti launch ẹ̀ sórí social media already kò bá ti mọ́sọ̀ òyìnbó lọ àìdí àwọ̀ papọ̀ lóòótọ́ kò sábà sí nǹkan tí kálukú wá ń ṣe tẹ́nìkan kò tí ì ṣeré funny thinker jẹ́ kíkiní jẹ́ kó mọ wọlé sí ọ nínú ọpọlọ kò sí tí ẹ̀dá alààyè kan ṣe láyé rí tẹ́nìkan ò tí ì ṣe tẹ́lẹ̀ ìjó tí Michael Jackson jó ara ẹni tó kọ́kọ́ jó style orin tí ń kọ àti rẹ̀ ń tó kọ́kọ́ kọ́ Olúgbénga Adébóyè blessed memory mo ti bórí wọn pàdé nínú orin Dada Kuada kí lórúkọ bàbá yìí Odùláyé Àrẹ̀mú wọ́n bá pàdé nínú kí lórúkọ bàbá Dada Kuada yìí mo gbọ́ orí mi Odùláyé Àrẹ̀mú náà ni Odùláyé Àrẹ̀mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé kálukú wa ń fi mú fílẹ̀ à ń wádìí níta bá wá rí tá a fẹ́ yálò tàbí tá a fẹ́ múlò a máa wá try láti furnish ẹ̀ díẹ̀ sí ńgbà mo bẹ̀rẹ̀ wọ́n lọ ọmọ Gbénga Adébóyè lóde o àbúrò Gbénga Adébóyè lóde o àrólé Gbénga Adébóyè lóde o ńgbà wọn pàràwọ̀ mi mo jáde fún ọ pé mi sàrólé Gbénga Adébóyè o torí pé mo ṣèwádìí mi dáadáa kò sí nọ́mbà 2 Gbénga Adébóyè kò sẹ́ni tó lè wá rólé fún bí wọ́n ṣe sọ́ǹgbà tí funny thinker yìí náà jáde nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní pé lárólé Gbénga Adébóyè ní tòótọ́ sì rèé ọjọ́ bọ̀dá Gbénga ní ìrírí ní ojú ní káwò lójú ọjọ́ bọ̀dá Gbénga to the best of my understanding funny thinker gùdù dáadáa ó gùdù gan ọmọ ọ̀rọ̀ sọ ó mèdè pé ọgbọ́ Yorùbá ó lágbèkalẹ̀ tó dùn ṣùgbọ́n ọ̀tẹ̀ kára wájú ọ wálẹ̀ yìí ó lè má jẹ́ kó ga èmi kọ́ lọ́lọ́run ti pín gíga fún yàn anybody tó bá ti ń wo pé kóun ó lè gòkè kẹ́nìkan sá wálẹ̀ ńgbà tọ̀rọ̀ Oríyọmí òun pẹ̀lú Oríyọmí Hamzat mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo wò ó pé yóò fẹ́ dàbí ẹni pé ẹni ìyẹn kórìíra ẹni tàbí torí pé bóyá láyìn tí mo wà ló wà èmi sì rèé kò sẹ́ni tó lè disturb mi ò rí pé èèyàn kan lè disturb mi kálukú máa lògùn ẹ̀ kálukú ó lo style ẹ̀ ni mo wáyé gẹ́gẹ́ bí ara mi ìgbà tí mo ń gbà kan pè mí ní àrólé Gbénga Adébóyè ń ọ̀rọ̀ náà lọ ńgbà mo já sẹ́gbẹ́ kan tí mo mú style tọ̀dọ̀ mi ni mo tó rọ́nà lọ oríṣiríṣi àwọn èèyàn náà ń pè lárólé Gbénga Adébóyè tí mo máa ń sọ fún ọ ni pé wọ́n ó jó rẹ̀wùrẹ̀wù bí ògùn sọ bí ihá wọ́n ó dẹ̀ jó tán náà ni because ihá ló máa ń sáré jò wíì ṣùgbọ́n tí ó wálẹ̀ wíì eérú ẹ̀ ò ní ṣe é ṣe nǹkan kan kò ní ní ẹ̀yìn iná tí ó bá ti ní foundation
foundation lèmi Àkàndá Ọ̀rọ̀ Awikonko kọ́kọ́ máa ń build nínú nǹkan tí n bá fẹ́ ṣe ilé ayé mi. Mo nígbàgbọ́ pé n ta bá kọ́ láì nípìlẹ̀ tó dúró re yóò ṣubú yóò wò ó, ojú kìí dẹ̀ kan mi. Ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin Funny Thinker àti Alhaji Oríyọmí Hamzat, oore lóríyọmí lòun ó ṣe, ibi ni Funny Thinker sọ́dà mọ́ lọ́wọ́, ṣe ló kẹ́ni ẹlẹ́ni tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Ńgbà tí ọ̀pẹ̀ lọ́lọ́ sórí program lọ́lọ́ sórí rédíò ẹ̀gbọ́n wa kan ńbàdàn. Ńgbà tí òkú òsì papọ̀ mọ́yàwó tọ́jẹ́ pọ̀ tó ń tọ́lú ọ̀tọ̀ ń tìtọ̀lú ọ̀tọ̀ ń tọ́lú wò, tọ́jẹ́ tí kálukú wá fẹ́ jẹ tá a fẹ́ jẹ́ láyé Ọlọ́run bá mi ti dá mọ́ wa. N ó dínà mọ́ lágbájá kò ní kọjá bí ọwọ́ rẹ̀ gùn mọ́ ní pápíndé. Mo ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé báwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn, mo láwọn ọmọ kan wà tí wọ́n ń bẹ underground, wọ́n ń ṣe press up ẹ̀bùn lọ́wọ́, wọn ti jáde. Tán bá jáde wọ́n gbá majority wa sẹ́gbẹ́ torí sáàlá ní kò sẹ́ni tí ń nígbà. Àkàndá Ọ̀rọ̀ Awikonko wọ́n sọ lónìí, Oríyọmí Hamzat tí wọ́n sọ lónìí, àwọn ọmọ kan ń bọ̀ lọ́la. Ṣùgbọ́n kí ni wọ́n create ilẹ̀ táwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wọ́ọ̀lá ó fi rí mi gẹ́gẹ́ bí aṣíwájú tó dáa tí wọ́n lè pick nǹkan lára tán lè emulate. Eré tèmi ń sá nìyẹn o. Kó tó wá rí mi kí n tó wá tako sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ mi, sọ̀rọ̀sọ̀rọ̀ ìrànyẹ́ kọjá ayé ẹ̀ lọ́dọ̀ mi ni. So kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ láti ìgbà tí Funny Thinker ti tako tó ti sọ̀rọ̀ Oríyọmí Hamzat ni mo fojú inú worú èèyàn tó jẹ́. Mo rí pé èèyàn wìrìwìrì ni, ara rẹ̀ ò balẹ̀, ara ò sì balẹ̀ rí, olórí àrùn. Bára èèyàn bá ti balẹ̀ yọ́ mọ̀ ṣìṣe yọ́ mọ̀ ṣàtúnṣe, bọ́ bá ti wá ń ṣìṣe tí ń ṣàtúnṣe kò wá ní pé mọ́. Ìlẹ̀kẹ̀ mi jámà tún so, okùn igun tó kùn. Wọ́n fẹ́ dá sí ńgbà náà, mo tún wá wò pé jẹ́ mèṣọ́nu bóyá mo rọra dá sí lérè fún ńgbà náà mo advice ẹ̀. Ìgbà náà ti ń porí Oríyọmí Hamzat olóore ni wọ́n fólóore ńlẹ̀ wọ́n ní kó fún mi igbádógójì èrò wájà. Wọ́n ní o wá jẹ sàárà ọ̀lọ́jọ́ wọnú epo wọ́n ní o mú wá ní àbíyọ̀, onígbà tó dórí Oríyọmí ó ní òní sọ̀rọ̀ lórí TikTok mọ́ nǹkan àlàyé ni. Ẹ̀gbọ́n mi ọ̀gá mi níbi tí wọ́n ti mọ̀ mí nù wọn gbọ́dọ̀ fílẹ̀. Ẹ wò ìrànlọ́wọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fún mi mo mọ rírì ẹ o, ẹ jẹ́ mọ́ ṣe ń bí kí n mọ́ ṣe lọ́n ká gba ní ìkágbá lọ́n bàtà fi dún jáyé sò yìí tán nílé aláǹtakùn. Bọ́wọ́ ọ̀bá sunlẹ̀ tí ò sun ẹnu, bọ́wọ́ ọ̀bá sunú àwù tí ò sun ẹnu, èyí ó yọ ọ̀kẹ́rẹ́ tí ó gungi ọ̀gẹ̀dẹ̀ èékán náà ẹ gbọ́dọ̀ mú ṣáṣá. Ẹ jẹ́ mọ́ tòkèrè jíjìn kí n mọ́ fi olójú jíjìn ní mi, ẹ jẹ́ mọ́ mẹ́kùn mi sùn látòkèrè. Ìyẹn ń jálàyé ṣe ló kórí Yọmí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Àwọn kan dórí Yọmí lẹ́bi, àwọn kan dá lẹ́bi. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ti ṣe lórí social media. Mo wá wò ètò ẹ̀ kan tó pè ní Kọ́mi Yorùbá nínú ọ̀sẹ̀ tó lọ yìí náà ni. Mo rí pọ́ ṣàṣìṣe ń bẹ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mi pé ìbéèrè tó ń gangan dáhùn yìí kọ̀ mọ́ o. Mo ní ṣùgbọ́n àgbàjá kì í bá wọ́ jẹ́, ẹnu mi kọ́ ni wọ́n ti gbọ́. Nígbà tá a ti wá wo fídíò yìí tán, a ti gbọ́ gbogbo gbólóhùn èdè tí àgbà pèdèpèdè ní pè. Awíkonko lójú ọlọ́rọ̀ tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ fẹ́ ṣe. Ó káre. A fèdè ọ̀rọ̀ kọ́mọ níwà. Ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wo fídíò wọn yìí láti máa kẹ́kọ̀ọ́. A máa kẹ́kọ̀ọ́ lára Funny Thinker. Irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára Funny Thinker? A máa gbọ́. A máa kẹ́kọ̀ọ́ lára Máṣòyìnbó. Irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára Máṣòyìnbó? A máa gbọ́. A máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Awíkonko. Irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́? A máa gbọ́ lọ́jọ́ tòní. Kí ni pàtàkì ìdí tá a fi ń jókòó síwájú ẹ̀rọ amóhùnmáwòrán
ṣebí ká lè kẹ́kọ̀ọ́ ni. Kí ni ìdí pàtàkì tá a fi ń wo fídíò lórí ẹ̀rọ ayélujára? Ṣebí ká lè kẹ́kọ̀ọ́ ni, ìyẹn ni ẹ̀kọ́ tó nítumọ̀. Ẹ̀kọ́ tó nítumọ̀ tó lè tún ìgbésí ayé èèyàn ṣe. Ẹ̀kọ́ wo la wá rí kọ́ lára Funny Thinker nígbà tá a wo àwọn fídíò alápá méjèèjì yẹn tán? Gbogbo wa la mọ̀ pé nǹkan tí Funny Thinker ṣe ò dáa, kò yẹ ká fìwà jọ Funny Thinker lápá ibi tó ti ṣàṣìṣe ọ̀rọ̀ sísọ yìí. Ó lè ní àwọn ìwà míì tó dáa o, torí àìsúnmọ́ni làímọ̀ṣe ẹni. Tá a bá súnmọ́ èèyàn kan dáadáa, à á mọ̀ṣe ẹ̀. Ṣùgbọ́n tìtorí tá à súnmọ́, a mọ bí ìwà ẹ̀ ṣe dáa tó. Ṣùgbọ́n ohun tó gbé yọ lórí fọ́nrán tá a wò tán yìí, òun là ń sọ̀rọ̀ lé lórí pé kò yẹ kí àwa ká máa hurú ìwà bẹ́ẹ̀. Ìwà àfojúdi náà ń pè é, ìwà àìlọ́wọ̀ náà ń pè é nílẹ̀ Yorùbá. Kì í jẹ́ kéèyàn ní aṣọ àpọ́nlé lára. Téèyàn bá tiẹ̀ wá ní aṣọ àpọ́nlé lára tẹ́lẹ̀, ńṣe ni aṣọ àpọ́nlé yẹn máa fàya gbẹrẹgẹdẹ. Kí la rí kọ́ lára Másòyìnbó? Másòyìnbó ní ìwà àgbà. Ìdí tí mo fi sọ pé ó níwà àgbà rèé, kò fèsì padà. A rí fọ́nrán tó ṣe láti tàbùkù Funny Thinker. Kò dáhùn padà. Àmọ́ tó bá dọ̀la tí mo bá fọ́nrán bẹ́ẹ̀ pàdé lórí net, màá láǹfààní àti sọ̀rọ̀ lé lórí. Bójọ́jọ́ kan á máa fi jura wa lọ. Másòyìnbó, Funny Thinker, mi ì mà gbà láàrin àwọn méjèèjì, àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀wọ̀ díẹ̀díẹ̀ òun lára ń fẹ́. Ó yẹ ká máa bọ̀wọ̀ fúnra wa ni, ká fàpẹẹrẹ tó dáa lélẹ̀ fáwọn ọmọ wa kí wọ́n lè máa tẹ̀lé. Àbẹ́ ẹ̀ gbọ́ rí ni tọ́mọ kan máa sọ pé àtara bàbá òun lòun ti kọ́ ìwà jẹ́jẹ́, àtara ìyá òun lòun ti kọ́ ìwà tútù. Bàbá òun ò kí ń gbójú agan sẹ́nikẹ́ni, bẹ́ẹ̀ ni ìyá òun ò kí ń sọ̀rọ̀ ẹnikẹ́ni tèébútèébú. Táwọn ọmọ wa bá ń sọrú ẹ̀ jáde níbi tá a bá wà, báwo nínú wa ṣe máa dùn tó pé àwọn ọmọ wa wọn ò pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ níta? Ìwà àgbà ni Másòyìnbó ló fi hàn níbẹ̀ yẹn, torí pé a rí fídíò tó ṣe láti fi bú Funny Thinker. Àwọn àgbà sì bọ̀, wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Awíkonko gbìyànjú gan-an lórí àkókò tó fi sílẹ̀, tó rántí pé lágboolé sọ̀rọ̀sọ̀rọ̀ irú ẹ̀ ò gbọdọ̀ máa ṣẹlẹ̀. Tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀, wọ́n á ní àwọn àgbà ilé sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ni kò mọlé tò. Báwíkonko ṣe fi gbólóhùn èdè tó fi bá Funny Thinker wí yẹn, nǹkan tó tọ́ ló ṣe. Kò yẹ kí Funny Thinker wá gbójú agan sáwíkonko. Níṣe ló yẹ kó kọ́gbọ́n nínú ọ̀rọ̀ tó sọ, nítorí pé ó ti fi gbólóhùn èdè ó ti fi tọ́ sọ́nà láti mọ̀ pé nǹkan tó ṣe kò dáa tó. Bó ṣe yẹ kí àgbàlagbà máa hùwà, bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni Awíkonko ṣe ṣe yẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ ṣẹ̀ máa bá mi pàdé lórí ẹ̀rọ ayélujára, ìkànnì Tèmídire Device Television lẹ ti ń gbọ́ mi látàárọ̀. Orí ìkànnì Kárọ̀nwí òun ni a wà. Àṣírí ò táṣìsọ, orí ètò Kárọ̀nwí òun la wà. Ẹ bá wa tẹ subscribe, ẹ bá wa love, ẹ bá wa like, ẹ bá wa pín ètò wa. Kẹ́ ẹ sì fi sábẹ́ comment section ibi tẹ́ ẹ bá fẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Inú wa máa dùn láti ṣàtúnṣe apá ibẹ̀. Èrè lójú owó rí, èrè lójú wa máa rí, ojú wa ò ní rí bi láé. Àní fọwọ́ wa gbọ́mọ wa sìn, àní dùbúlẹ̀ àìsàn, ebi àárọ̀, ebi ọ̀sán, ebi alẹ́ ò ní pa wá. Tèmídire
The Fast Television lẹ ti ń wò wá látàárọ̀. Ó dọjọ́ mi. Ó dàbọ̀.